Mo kí gbogbo wa, a kú ojúmọ́ o, àsìkò dédé àsìkò yìí níbikíbi tá ti lè máa wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Lájí Abbas náà ni, ààrẹ òpìtàn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri tìbútòrò àgbáyé fún ìfẹ́ tí ẹ fi hàn sí wa àti àdúrà yín nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀. Mo dúpẹ́, mo mọ̀ ọ́n lóore torí pé wọ́n ní ẹni tí ò bá dójú ogun kò lè mọ bí ojú ogun ṣe rí. Bí nǹkan ò bá sì ṣe èèyàn, Yorùbá ní àlè mẹ́ni tó ń fẹ́ ni. Pàápàá àwọn tí wọ́n gbé lórí ìtàkùn ayélujára Facebook nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn èèyàn gbé, ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní pè mí pé àmọ́ àwa ọmọ báyìí la wà ń gbà náà. Mo sì dúpẹ́ lọ́wọ́ àbúrò mi tó tún ń ṣe ọmọṣẹ́ mi, Hasan Taiwo, ojú tó lé ojú tó kò, tó ṣe pé ó ń gbé àwọn ìpè náà, àti ìyàwó mi pẹ̀lú, àti àwọn ẹbí àti ará. Kò lè má rí bẹ́ẹ̀. Ìgbà náà láti mọ̀ wípé iṣẹ́ tá a bá ń ṣe, a máa rí ìpèníjà kan àbí ìmí nínú rẹ̀, nínú iṣẹ́ tí a bá ń ṣe. Torí tí wọ́n bá lè mi gan lè wà láyé, màá nírọ́ ni, màá nírọ́ ni. Nígbà tí mọ́tò gbé òkìtì lẹ́ẹ̀mejì, tí ó dàbí ìpojú ń pò yìí, mi ò tí mọ̀ pé mọ́tò ti gbókìtì. Mo tiẹ̀ tún ń dùn nígbà táwọn èèyàn dé tọ́lọ́ ń yọ mí, mo tiẹ̀ ń dùn àwọn ẹni kíni, mọ́tò tó ti gbókìtì lẹ́ẹ̀mejì. Àṣé ìgbà tó jú ń pò yìí, tí inú igbó ń pò yìí, àṣé mọ́tò nìyí, tèmi rò pé igbó ní í ṣe bẹ́ẹ̀ lójú. Bí mo ṣe jáde, ẹ̀yọ Ọlọ́run ọba ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alátìlẹyìn wa. Mo sì ń pe ìjọba, ó jẹ́ nǹkan tó burú jù pátágbà kó ṣe pé kí jàǹbá mọ́tò ó ṣẹlẹ̀ láwọn ọ̀nà kan kó má sí ilé ìwòsàn tí wọ́n ti tọ́jú àwọn tó ní ìjàǹbá ọkọ̀. Fápèjúwe, láti Ìbàdàn dé Ìlọrin kò sí ẹyọ kan báyìí lójú ọ̀nà ń bẹ. Láti Ìbàdàn dé Ìwó, bó ṣe pé ó súnmọ́ tó kò sí ẹyọ kan ń bẹ. Láti Ìbàdàn dé Ọ̀yọ́ kò sí ẹyọ kan. Láti Ọ̀yọ́ dé Ògbómọ̀ṣọ́ kò sí ẹyọ kan. Láti Ògbómọ̀ṣọ́ dé Ìlọrin kò sí ẹyọ kan. Tó ṣe ní kàyéfì náà ni pé ojú ọ̀nà yìí náà ni mò ń lọ fún. Tá a bá rántí ní nǹkan bí ọdún 2017, mo rò pé lásìkò iléyá kù ọ̀la ni mo lọ gbé nígbà náà, nígbà tí kábíyèsí Olúwo tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn, wọ́n lọ ra àwọn òkúta gravel, wọ́n fi bẹ̀rẹ̀ sí ní dí ojú ọ̀nà yìí. Mo sì lọ nígbà náà, àjọ mójútó. Wọ́n sì pe ìjọba àpapọ̀, wọ́n pe ìjọba ìpínlẹ̀ méjèèjì tọ́rọ̀ kan, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Láti ọdún 2017 yẹn náà ni a ti wà lórí rẹ̀. Nígbà wá gbọ́ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí rẹ̀, ni la wá lọ fún. Mo dẹ̀ tó fẹ́ ṣe àwọn iṣẹ́ ìwádìí láwọn ìlú mi pé láti lọ wo ọ̀nà yìí o, pé ṣé lóòótọ́, a dẹ̀ rí pé wọ́n ti ń ṣe lóòótọ́. A rí pé wọ́n ti ń ṣe lóòótọ́. So kábà tó lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé a dúpẹ́ o. Ẹ rí pé lọ́dún tó lọ mọ́ wa lára àwọn tó pariwo pé gbogbo ojú ọ̀nà wa nílẹ̀ Yorùbá èwo ló gbádùn ń bẹ. Ó dà ibi tí jàǹbá mọ́tò ti ṣẹlẹ̀ sí mi nígbà tí ojú tó lé tó fẹ́ lọ kó àwọn ẹrù tí ń bẹ lẹ́yìn mọ́tò. Odidi ọkọ̀ akérò elérò 18 ló tún ti já sínú kòtò ń bẹ náà. Tó pọ̀pọ̀lọpọ̀ ẹni tó kúkú, ẹni tó fara pápá. Nígbà ó tún di àná, DPO tó pè wá pé mọ́tò míì tó já bẹ́ẹ̀ máa fẹ́ lọ yọ mọ́tò wa tọ́rọ́jọ́ mẹ́ta ni mọ́tò wa lò ń bẹ. Mo rò pé ṣùgbọ́n kíjọba bá wa wá nǹkan ṣe sí tí ìjàǹbá ọkọ̀ bá ṣẹlẹ̀, ká tètè ibi táwọn máa gbé àwọn èèyàn lọ, torí pé tá bá wò dáadáa, ẹ̀jẹ̀ á wò, ẹ rí pé ẹ̀jẹ̀ yìí pọ̀. Ọpẹ́lọpẹ́ ọkọ̀ akérò, òun ti gbèrò láti ẹni tó wà níwájú, ó láti bẹ̀ pé kó bọ́lẹ̀. Hospital tí wọ́n tún wá gbé wa lọ ní Èjìòkú, ọ̀nà Ìwó sí Ìbàdàn ni. Ibẹ̀ ń wọnú tí, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ dókítà yìí tó jẹ́ aláàánú Faith Hospital ní Èjìòkú. Báwọn nọ́ọ̀sì, dókítà gun ti ẹ̀ tí ì dé, ọmọlúwàbí ọmọ kékeré lẹ́ni tó lọ hospital, Ọlọ́run ó dà lágbà. Àpadà sí bó sì ní bá ojú ẹsẹ̀ ló ti dìde. Àwọn nọ́ọ̀sì dìde, wọ́n dẹ̀ pé ó dé. Nígbà tó náà rí, ó
ó ní kì í ṣe ní táwọn lè dáwọ́ dúró ní ìsanwó méjì lọ́wọ́ kọjá. Wọ́n kọ́ so ìsanwó kí wọ́n tó rán orí ọ̀nà mẹ́jọ ni, torí pé ìyìn mọ̀ pé mo lè wà láyé. Ìmọ̀ inú gíláàsì ọkọ̀ làkìtẹ̀ ní jọ́kọ̀, ọkọ̀ ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀. Inú gíláàsì ọkọ̀ la gbà jáde, tó ṣe yí pé mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin èèyàn wa. À ń bẹ ìjọba, ẹ pèsè sí gbogbo ojú ọ̀nà. Nàìjíríà lówó lọ́wọ́, owó tẹ̀ ná fúnra nù. Ẹ pèsè ibi tó ṣe pé tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀, wọ́n ó ti máa tètè tọ́jú àwọn èèyàn. Ó yẹ kó wà lọ́nà Ìwó sí Ìbàdàn, ọ̀nà Ìbàdàn sí Ifẹ̀, ọ̀nà gbogbo ojú ọ̀nà wa ló yẹ kó wà, kátó ààbò sì wà ń bẹ̀. Ẹ bá rí ibi láti ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, ẹ bá rí ibi tí wọ́n gbé wa lọ, ọ̀nà jìn. Tá bá ní ká máa bọ̀ ní ìgboro àbí ká padà sí Ìwó, ẹ̀mí ó ti bọ́, torí ẹ̀jẹ̀ yìí pọ̀. Ẹ̀jẹ̀ pọ̀ náà la fi hàn wá hàn. Ẹ̀jẹ̀ yìí pọ̀ débi wípé nígbà dókítà dé, ó ní ó yá ẹ kọ́ lọ wá ẹ̀jẹ̀ wá. Ìní báyìí torí Ọlọ́run kájọ, torí wípé nígbà tá a sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀ àwọn kinní ń dà wá láàmú ní Ìgàngàn, ẹ̀ ń de àwọn DSS sí wa kí wọ́n máa lé wa káàkiri. Ọ̀pá ò sì lè po màgógó, lórí sọ̀rọ̀ ńgbà náà ni gbogbo láìmí wọ́n táàgì ńgbà náà pé káwọn DSS wọ́n tẹ̀ ní wọ́n wá gbé wa, ọpẹ́lọpẹ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wá pé láéláé kì í ṣẹ́ńtẹ́ lè gbé inú. Ìjọba ò lè rí eléyìí báyìí ní ìṣe, ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ kan tó jòdodo ọ̀rọ̀, àti dọ̀rọ̀ tá àjọba nu, àti dolóṣèlú nù, tèmi sì so lóṣèlú. Ṣùgbọ́n mo dúpẹ́. Ẹlẹ́ẹ̀kejì, mo wà láyé, mo wà láàyè. Kò sí ní tó mú ojú tó lé ń bẹ ẹ̀rù ojú tó lé náà, torí pé lọ́jọ́ náà ara rò fún mi. Kò sí tí n bá lọ tí n bá fi lè kó irinṣẹ́ tó bá ń sínú ọkọ̀, màá fẹ́ gbé ojú tó lé lẹ́yìn dání. Àmọ́ ìjọ́un ara rò fún mi, kódà mo fílẹ̀ wájú ìta bí mo ṣe ń kẹ́rù inú ọkọ̀, mo ní kó dúró. Nígbà mo jáde tí ọpẹ́ ni mo ń ṣe, alhamdulillah mo ń ṣe wípé tí n ti ẹ̀ mú dání, torí ọ̀pọ̀lọpọ̀ mọ ojú tó lé ni, àbí gbẹ̀yìn bàbá tó bí mi ni, àbúrò ló jẹ́ sí mi, ọmọ iṣẹ́ ló jẹ́ sí mi. Ká wá gbọ́ ìjọ́un náà lẹ́gbọ́n wa tún ṣaláìsí, ká tún wá gbọ́ pé àwa méjì tó pàdánù ẹ̀mí wa. Ẹ jẹ́ á múra sí ojú ọ̀nà adẹ̀ ń pariwo. Ẹ rí pé tí mo máa ń pariwo jù, torí àwa tá a bá ń lọ ìrìn àjò, àwa tá à ń wá tàn káàkiri, a mọ bójú ọ̀nà ṣe rí. Páńpẹ́ ẹkú ni gbogbo ojú ọ̀nà wa, páńpẹ́ ẹkú ni. Ẹ̀yin ìjọba ẹ mójútó, ẹ̀yin ìjọba ẹ mójútó. Ká wá gbọ́ pé gbogbo ojú ọ̀nà di páńpẹ́ ẹkú tán. Ojú tó lé mọ bọ̀jáwọn èèyàn orí ọkọ̀ sí tó mú ojú tó lé o, torí oríṣiríṣi là ń gbọ́ lórí agbágbé. Ojú tó lé yín ni. Ojú tó lé lélẹ̀ ẹ káàárọ̀, mo ní mo kí yín o. Kò sí nǹkan tó ṣe ojú tó lé yín. Bí ara bàbá náà, a sì dúpẹ́ f'Ọlọ́run pé àlàáfíà ti ń dára bàbá. Àwọn náà ti ń bá yín sọ̀rọ̀ láti àárọ̀. Ẹ ṣé púpọ̀. Torí oríṣiríṣi ìròyìn náà ló ń tẹ̀ wá lọ́wọ́, táwọn èèyàn ń sọ yí pé ojú tó lé náà wà nínú ọkọ̀. Mo fi ń dá yín lójú, kò sójú tó lé nínú ọkọ̀. Èmi nìkan ṣoṣo iná ni mo wà nínú ọkọ̀. Èmi nìkan ni ṣoṣo ni mo wà nínú ọkọ̀. Lóòótọ́ ojú tó lé ń bẹ ń lé, ojú ẹ̀ mo ṣe sáná sọ́kọ̀ tí mo ṣe lọ. Èmi sì tí bá dẹ̀ sí bá ti kó àwọn ẹrù tó pọ̀ tó bá ń fún iṣẹ́, mi ì lè mọ̀ mú dání. Ọlọ́run tí ó yọ mí, ìdùnnú gbogbo bára ṣe ń ni mí tó nígbà tí mo rí lọ hospital. Èyí tí mo kàn sọ fún ni pé mo dúpẹ́ tí mi mú ọ dání, torí pé ẹ̀kejì àwa tá bá sì ń lọ ìrìn àjò, tí wọ́n bá ní ká lo seat belt, kì í ṣe pé àwọn ẹ̀ṣọ́ ojú pópó wọ́n jọ̀ta wa. Ẹ lo seat belt gbàjá àgbàná, tí ì bá sọ pẹ́lọpẹ́ seat belt ni, wàláhì mo tó fọlọ́ọ̀bá búra. Ẹ máa sì dárò ààrẹ òpìtàn ní báyìí pé Lájí Abbas ti kú. Seat belt yẹn ló kó mi yọ, torí pé bí mọ́tò ṣe gbókìtì kò gbé síwájú, ẹ̀gbẹ́ ló fi ń yí, ló fi gbókìtì. Mọ́tò tó wá dúró, ó tún kéré mọ́lẹ̀ padà. Ẹ̀gbẹ́ ló fi gbókìtì. Ó sì pé nǹkan tó bàjẹ́, tá a bá rí àwòrán mọ́tò àwa tá a ti rí, a rí pé nǹkan tó bàjẹ́ ó kọjá abẹ́, kò kéré. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Yorùbá ní pé bẹ́ẹ̀ mi bá sì wà, ìrètí ń bẹ. Bẹ́ẹ̀ mi bá wà, ìrètí ń bẹ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Mo dúpẹ́ o. Pàápàá mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀túnba Mọ́sọ̀bálájí Abímbọ́lá Davis. Mo sì dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí ilé Adésún ní Òjé Ìbàdàn, bàbá mi bá a sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, Ọ̀túnba
Kọ́lá Olóòtú, bàbá ẹ̀ kó wa jẹ pé bàbá tó pè mí, wọ́n pè Ojútólé ló gbé. Nígbà tí mo ti lè sọ̀rọ̀, bàbá pè mí, wọ́n dẹ̀ ṣàdúrà púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó pè wá. Gbogbo yín náà wọ́n ń jíṣẹ́ yín, Engineer George, mo dúpẹ́ o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kárí ayé àti gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílẹ̀ Yíbò lọ́hùn, mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ Àbáyọ̀mí, ọ̀rẹ́ mi pàtàkì. Gbogbo èèyàn mélòó mo fẹ́ dúpẹ́ fún, ẹ ṣé gan ni. Àwọn tẹ́ ń béèrè pé ń bo la wà, ẹ sì já ṣe sùúrù káró tó fi mókun dáadáa. Àdúrà yín ló ṣe pàtàkì torí pé tá a bá ṣètè sọ̀rọ̀, àrípá oríṣiríṣi làwọn èèyàn ti ń gbé. Olùkọ́ àgbà ti kú, Ojútólé ń bẹ́nu mọ́tò pẹ̀lú rẹ̀, àwọn méjèèjì ní ẹnìkan ní sígbà kàṣàwó kan ní àwọn ò rá àwọn ẹbí rẹ̀, wọn ò rí gbá, wọn ò ráwo. Èmi ni mo wà láyé o, mo sì wà láàyè. Àmúwọ́ Ọlọ́run ọba ni lóòótọ́, iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó lágbára ni, ṣùgbọ́n Ọlọ́run ló rán mi. A pé èèyàn ni ihun tó ṣẹlẹ̀ máa bá lọ, àbí nígbà mọ́tò gbókìtì lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbókìtì lọ, ẹ̀jẹ̀ ń dà lórí, ìsanwó ti já, ẹ̀jẹ̀ ń dà tó ṣe pé tó kù lára wa. Tí dókítà tó bá fi lè kọjá bí ìṣẹ́jú 5 tó fi dé ni, òun náà sọ wípé ìhìn lè yé, ṣùgbọ́n ibi tó wà wọ́n dẹ̀ pé ìyẹn lọ́jọ́ àbámẹ́ta 20 oṣù February 20, 2021 náà ni. Apò fi lè lo ìṣẹ́jú 5 pẹ́ sẹ́yìn ní late tó fi dé ni, ẹlẹ́run ó ti tú nǹkan rẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ pé mo wà láyé, mo wà láàyè. Mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tèmi ní Ìlọrin, mo dúpẹ́ gbogbo ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́, mo dúpẹ́ o. Àní fi irú ẹ̀ gbà pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n tó láà lọ ṣe àwọn àyẹ̀wò torí kọ̀ọ̀kan, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé à ń sọ̀rọ̀. Gbogbo bó ṣe ṣẹlẹ̀ tó, ọ̀rọ̀ wa ò tà sí, ọ̀rọ̀ wa ń bára mu, torí pé àánú ni mo rí gbà. Nígbà tí mọ́tò wájà dúró, ìyẹn tí ìwò kìíní mo kọ́kọ́ gbẹ́sẹ̀, mo rí pẹ́sẹ̀ ìgbọ̀tọ̀ ṣe é gbé, mo gbé tòsí, mo rí pé ó ṣe é gbé, mo tú seatbelt, ọpẹ́lọpẹ́ seatbelt. Tá ì bá ṣe seatbelt ni, nígbà mọ́tò tí ń gbókìtì lólúwẹ̀ ó ti yọ dànù. Bólúwẹ̀ bá sì yọ, tí mọ́tò bá tún lọ bọ́ọ̀lù yẹn lórí ọ̀tán náà, ẹ̀jẹ̀ á máa lo seatbelt àwa tá a bá ń travel, tẹ́wájú tẹ̀yìn, ẹ̀jẹ̀ á máa lò. Nígbà mọ́tò dúró, asílẹ̀kùnlẹ̀kùn ṣe é sí inú gíláàsì ìlàgbà jáde torí gíláàsì driver side ti fọ́. Nìkan péré náà mo sì wà ńbẹ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́kọ̀ tó gbé mi lọ sí hospital. Ọkọ̀ gbé wa yà sí àgọ́ ọlọ́pàá Ìyànà Ọ̀fà. Ibẹ̀ náà lẹ̀gbọ́n mi tó kú, tó ṣe pé òní ìgan náà ni ó pé ọjọ́ kẹjọ tẹ́gbọ́n mi kú. Òun ni DCO Ìyànà Ọ̀fà, ó ṣẹ̀ṣẹ̀ gba promotion ni láti di DPO. Ọ̀gá ọlọ́pàá ṣe gbé mi débẹ̀, mọ́ ń pariwo, àbúrò ọ̀gá yín tó kú ni o. Ìjọ Jímọ̀ láti ṣàdúrà ọjọ́ kẹta, ìjọ kejì àdúrà ọjọ́ kẹta ló ṣẹlẹ̀. Mọ́ ń pariwo, àbúrò ọ̀gá yín tó kú ń bí ni mí o, àbúrò DCO Abbas ni mí o, Abbas lèmi náà o. Tí ẹ̀fọ́ ọlọ́pàá kan tẹ̀lé wa láti gbé wa lọ sí Faith Hospital ní Ìjòkò. Gbogbo ọjọ́ tí dókítà Faith Hospital ní Ìjòkò bá dáwọ́lé iṣẹ́ tọrọ lọ́lọ́run máa fún ṣe, kò dẹ̀ rákùbá lẹ́nu iṣẹ́. Dókítà ìgbìyànjú kò béèrè owó tó fi bẹ̀rẹ̀ sí ní tọ́jú wa, kò béèrè owó. Ìtọ́jú ni wọ́n kọ́kọ́ mójútó ná, pé bó làwọn ẹ̀jẹ̀ yìí ó ṣe dá, bó ni àwọn da abẹ́rẹ́ bò wá, débi pé nígbà bí ìnira ìṣepọ̀ tó, ó bẹ̀rẹ̀ sí ní tù wá lára. Mo dúpẹ́ lọ́wọ́ dókítà púpọ̀ torí pé ẹni tó bá dóòlà ẹ̀mí èèyàn ká dúpẹ́ ni. Mo sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbé mi, torí bá ṣe ń dá àwọn mọ́tò dúró wọn ò gbé wa, kí dírẹ́fà tó wá wòye pé ọ̀yá èrò bọ́ọ̀lẹ̀ níwájú. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ túbọ̀ máa fàdúrà ràn wá lọ́wọ́ o. Mo sì ń pariwo ìjọba ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá, ojú òpópó wa ẹjẹ́ á tún ṣe, ẹjẹ́ á tún ṣe torí ibi tí mọ́tò yìí bọ́ sí, àwọn ọlọ́pàá mú ọkọ̀ ẹ̀tẹ́ fi ń wọ́ mọ́tò méjì lọ, wọn ò lè rí mọ́tò ìgbéjáde nínú kòtò yìí. Àfìgbà tí wọ́n tó wá gbé àyáàbù ńlá lọ́wọ́ kọ́ gbé mọ́tò jáde, wọ́n tó wá gbé fún kékeré tí ó gbé lọ. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mi ń bẹ. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nílò àdúrà yín, kárọ̀ bá lè tẹ̀ mọ́kùn. Iṣẹ́ tọ́lọ́run ti rán wa ni, a sì máa ṣe, a bá ń bínú, sóun nìkan ni ó joyè tán. Nígbà tó joyè ààrẹ ò pé tán, ó
òjijọ́ mélòó kan wọ́n tún gbé mọ́tò tuntun, wọ́n tún gbé mọ́tò tuntun jáde. Kádàrá ni ìjọ tá a ti ń ṣe bọ̀ látọdún 11 tá à ń rinṣẹ́ kiri láti ìletò kan lọ sí ìletò kan ẹ̀rí wa, ṣùgbọ́n gbogbo tó bá sà ti dálẹ̀ Yorùbá ẹ máa ń fẹ́ kó bàjẹ́. Irọ́ sì ni. Tó bá ṣe pé Ọlọ́run ló rán mi o, ń jẹ́sẹ́ ìpè, àbí tó bá ṣe pé sí ara mi mò ń jẹ́, ń bá lọ. Àwọn ò lẹ́nì kankan nínú. Tẹ bá rí mi tí n bá ń sọ̀tàn mi, léèyàn bú èní kíní kan, ṣùgbọ́n mo mọ̀ pé ejò kan ò ní rọ́lu wèrè pé láyé epo dúró. Àmúwọ́ Ọlọ́run ni. Torí ibi tó ti ṣẹlẹ̀ níjọ́ náà, accident míì tó ṣẹlẹ̀ nígbà ojú tó lè fẹ́ lọ kó ẹrù tí ń bẹ lẹ́yìn mọ́tò 18 passenger ẹni tó àwọn náà tó kó inú òkòtò. Nígbà tó di ọjọ́ kejì ìmíì tún ṣẹlẹ̀. Kí wá ni ká tójú ọ̀nà wa ṣe, ká wá oyè ẹ̀mí àti dúkìá tó ń ṣòfò ní ojú ọ̀nà. Kájọ abẹ ìjọba ni, abẹ ìjọba ni. Ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri tìbútòrò àgbáyé. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Lájí Abbas olùkọ́ àgbà ni. Ẹ ṣé gan ni. Ẹ má fi yọ̀ wá o, torí pé ẹni kan ńlá mọ̀, àmọ́ ẹni tí ó kan, àmọ́ àbúrò ò ní kan wa, àbúrò ò ní kágo sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ ṣé pọ̀ o. Àdúrà yín a nílò rẹ̀ kára ó bá lè tètè mókun, kára ó bá lè tètè mókun. Ẹ ṣé gan ni.